Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ọba tí ó ṣe mi àti yín kú lórí dáadáa. Àánú Ọlọ́run ní fi mi àti yín lẹ̀. A kú ọdún, ó tó lọ́pẹ́ o, ọba tó ké mi àti yín kú náà wọ́n tá jọ sọdún náà pẹ̀lú ìdùnnú. Ọdún náà a bá wọn ṣe lórí dáadáa, orí ipò tó tẹ́ wa lọ́rùn la wà, a bá wọn sọdún náà nípò tó dùn mọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́dún yìí bá láyé kò bá wọn nípò tó tẹ́ wọn lọ́rùn. Ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwa tá a jọ sọdún náà pẹ̀lú ìdùnnú. Ọlọ́run dákun, ìdùnnú èmi àti ọlọ́mọjọ dìbànújẹ́, ayọ̀ wa ò ní wọ mi, agbára ò ní dá wa, àìsàn burúkú Ọlọ́run mọ́jọ ọkọlù wa. Ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn jẹ́ Ọlọ́run gbogbo ẹ̀dá tí ń bẹ lórí àìsàn, Ọlọ́run ò fẹ́ni kọ̀ọ̀kan wa lálàáfíà tó pé àrísìkí tó nara tán, Ọlọ́run fi ṣe wá lọ́ṣọ̀ọ́. Ṣàlékún ìmánì wa fún wa lágbọ́yé ẹ̀sìn, iṣẹ́ rí wa Ọlọ́run jogbo wa wal janna. Gbogbo òkú wa pátá, àwọn tá a nítàn máa pẹ́ ni rí ni wọ́n látayé déwájú Ọlọ́run. Ọlọ́run ò bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, bá wa foríjì wọn, bá wa yááfì wọn, bá wa ṣàmójúkúrò níbi àṣìṣe wọn, jáwa náà lábọ̀ rí ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn ju Ọlọ́run. A kú ọdún. Tabawo tọ́pìkì mi yìí mo ní kílẹ̀ yín gbọ́yé lórí ọ̀rọ̀ mi nípa bàbá wa Alhaji Àgbà. Àsọtí ọ̀rọ̀ níjọ́ màmí gbé náà. Kílẹ̀ yín gbọ́yé nípa ọ̀rọ̀ mi nípa bàbá wa Alhaji Àgbà. Ẹni tó bá ti mọ̀ ìgbà tí mo dájú ọ̀rọ̀ kọ lé bàbá wa Alhaji Àgbà pé ẹ ṣàánú bàbá wa Alhaji Àgbà nígbà tó kù sáà tàtà fẹ́ sọdún yẹn, yóò ti mọ̀ pé ìtẹ̀lé ọ̀rọ̀ mi lélẹ́yìí. Mo dájú ọ̀rọ̀ kọ NASFAT. Mo ní ká máa mú ọjọ́ fún Laylatul Qadri kò bẹ́sìn wa mu. Mo wá ní lábẹ́ pé kò bẹ́sìn wa mu, ẹ̀tún wá ń dójú ti ìran Yorùbá, torí pé àwọn tí wọ́n kìí ṣe Yorùbá, àwọn ọmọ yẹn náfìlà ní kálukú ọmọ tìláwà al-Qur'an. Báwo ni ti wá sí yàtọ̀? Mo wá dájú ọ̀rọ̀ kọ NASFAT, Ansarud-Din, Ansarul Islam, Islamic Youth League àti irú wọn bẹ́ẹ̀. Mo wá rí wípé láàrin wọn kò sí bá sí lè máa sọ̀rọ̀ Ansarul Islam tí ò ní jásí pẹ̀lú bàbá Alhaji Àgbà là ń sọ. Bàbá Alhaji Àgbà ní kíma láàrin wọn. Mo wá dájú ọ̀rọ̀ kọ ilé bàbá Alhaji Àgbà, torí gbà míì tí ẹ bá sọ pé kí ní yọ bẹ́sẹ̀ wa mú pé bọ́yà pé tí ẹ ń bá àwámù wí ni àwa kí ń bá wí ọ̀rọ̀ ló kààlá ẹfílẹ̀ kìí sàwà lọ dájú ọ̀rọ̀ kọ mọ̀ ní gbálégbàtà lọ́rọ̀ tèmi product mi kan ní jẹ́bẹ̀ ò flọ́sà ọlẹ̀wàrà o àna Ọlọ́run ní fi mi àti yín lẹ̀ kí ló dé yọ́n fún mi jẹ́ gbálégbàtà. Mo wá dájú ọ̀rọ̀ kọ ní bàbá Alhaji Àgbà. Mo ní ẹ ṣàánú bàbá Alhaji Àgbà. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè máa rí pé torí ẹ̀ ló jẹ́ sọ pé kílẹ̀ yín gbọ́yé níbi ọ̀rọ̀ mi yẹn, torí pé kálukú lè máa ní fí ọ̀tọ̀ọ̀tọ̀. Bóyá ọ̀pọ̀lọpọ̀ lè lérò pé torí pé ẹni tí mílíọ̀nù ní jọ lójú lẹni tó jẹ́ pé thousands tẹ́lẹ̀ kò wọ́n. Kí n gbérò ọ̀rọ̀ bẹ́ẹ̀ kalẹ̀, Ọlọ́run ní wa zakir fa inna zikra tanfa'ul mu'minin. Ẹ sì rántí, ẹ sì kìlọ̀ àwọn tó bá ní gbàgbọ́ nínú Ọlọ́run ní òwúlò fún ẹni tó mọ̀ pé wọ́n pàdé pẹ̀lú Ọlọ́run. Mo dájú ọ̀rọ̀ kọ ní bàbá Alhaji Àgbà pé ẹ ṣàánú bàbá Alhaji Àgbà. Ọ̀pọ̀lọpọ̀ lè máa fi pé ibi tọ́pìkì àgbà kò wá nìyí, ẹ ṣàánú bàbá Alhaji Àgbà kí ló ṣe wọ́n, kí ló wá dé n tí ẹ jẹ lómi lógún nìyẹn. Bẹ́ẹ̀ sì ni kí wọ́n ya pépà ara míìkì séyàn ní kọ́ sọ míìkì nù níbọ̀ dùn òun kọ́ torí tọ́pìkì kọ́ máa lísìn sí tí mo sọ ẹlòmí ọdẹ rí sí pé ẹ̀dẹ̀ ní pọ́ìntì o, tọ́pìkì yẹn kò ní jẹun lógún ẹ ní pọ́ìntì náà, because tí wà sí ní ọjẹ́ fún gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yòókù kọ́ jẹ́ pé ká máa mú ọjọ́ fún Laylatul Qadri kọ́ máa wá sí Ansarul Islam kankan gbogbo ibi tí wọ́n lẹ́ka sí àti gbogbo ọmọ kí wà dàbí ìyà pátá tí bá ń mú ọjọ́ fún Laylatul Qadri tó wá lẹ́gbàgbọ́ pé bóun ti mọ́jọ́ yìí táwọn ń ṣe ìyẹ́wé ro Ọlọ́run àfàgbà ń bẹ̀rù kẹ́ báyìí Alhaji Àgbà báyìí wọ́n rí irọ́ ni torí pé gbogbo tí ọba ti lẹ́rìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé kullu bid'atin dalalatun. Àdádálẹ̀ tí ò lẹ́rìí kódà bí èèyàn bá jáwọ́ ń bẹ̀ ó lè ṣokùnfà àyà fún yẹn pẹ̀lú ìpé nínú iṣẹ́ eré tí ọmọdé bá wọn jáwọ́ ń bẹ̀ ó ní pé ẹ ṣàánú bàbá Alhaji Àgbà
ká sì sàárà àfókù tẹ́lẹ̀ ń bá láàánú ẹ̀ ní àánú ẹ̀ lásì kọ́nà jáwa náà rí yẹn gbà wálẹ̀ tí ó máa fi sàárà ràn wá lọ́wọ́ tí ó máa fàdúà ọ̀nà tí wa bá sí láyé mọ́ kọ́nà ó tú wálẹ̀ lórí dáadáa kọjá tán lórí àlámọ̀rí ẹ̀sìn tọ̀ bí mo ti wá sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ máa rí sìn pé tí wọ́n bá rí pé táwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òkú bá rí pé gbogbo àṣọ́rù ìsìlámì pátá wọ̀ ẹ̀ lérí ká máa ṣe lẹ́lọ́tọ̀ ìkọ́dé ká mọ́jọ́ fún bẹ́ẹ̀ ni gbogbo ọmọ kí ó pátá àwọn ọmọ rí gbà sí bí ìsìlámù kan náà lálájọ́ ń ṣe wáyé tuntun wọ́n fi yàtọ̀ àmọ́ tó bá jásí pé ó ti kó kálukú pọ̀ ẹ̀ kò ní túmọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ wá wọ́n lè máa yí rẹ̀ pé tọ́pìkì yẹn nìkan ní tọ́pìkì yẹn ò ní túmọ̀ sí mi rárá bí ẹ̀sán bàbá alájí àgbà kọ́dà kò ní túmọ̀ kankan sí mi rárá bẹ́ẹ̀ sì rò pọ̀ dáa nìyẹn torí pé n tó bí eléyìí ni pé lánàá ìkànnà àwọn àgbàfà ni wọ́n nínú àwọn àfà gbà tí wọ́n jọ ń súnnà lẹ̀ Yorùbá yìí lánàá ni wọ́n pè mí nọ́rọ̀ lé àná mo darí public lecture tí mo darí tán náà ìnáwó pè mí pé àwọn wo fídíò àfà kan o nípa ọ̀rọ̀ bàbá alájí àgbà tí mo sọ pé ẹ̀sán bàbá alájí àgbà wọ́n bẹ̀ wo fídíò mi yẹn bọ̀ táwọn di pé àfà yẹn ó fẹ́ mọ́ dọ̀rọ̀ yẹn rú ọ sọ pé èmi sọ pé àbálájí àgbà tèmi àbáyé ẹ̀yìn sí èmi sọ pé àbọ̀ mọ̀ ni pé wípé àwọn fẹ́ kí n ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ ń pa pé ká mọ́jọ́ fúnlẹ̀ látọ̀dọ̀ kọ́dírì lèmi sọ pé kọ̀ dá o ká yọ ọ́ kúrò wọn láàfà yìí náà mọ̀ dínú ẹ̀mí ẹ̀ ọlọ́mọdé ń ṣeré ibú wọ́n mọ̀ pé èyí sọ pé àbálájí àgbà pálẹ̀ ìmọ̀ kan sẹ́ni lẹ́yìn kéèyàn má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọ̀nà kan téèyàn tó lè gbà sí rí ibú látàyé dálìkì àmọ̀ òun ni kéèyàn èèyàn náà lèèyàn ọ̀sẹ̀ èèyàn náà lọ sàbúrú fún tọ́lọ́run ni jẹ ìyòrórú ẹ̀ mo fẹ́ gbẹ̀sán kí n gbẹ̀tọ́ ẹ̀ fún padà ẹni tí ò bá yẹ ká máa fẹnu sáátá ẹni tọ́lọ́run òkun láró burúkú lẹ́ẹ̀fi lè gbọ́ káwọn àfọ òní súnà tá bá ń sọ̀rọ̀ àwọn àfọ àyẹ̀rí pé tó bá gbẹ́ni tó bá gbálàsẹ̀ ju ọlọ́mọdé arin náà sí ká máa fẹnu sáátá àwọn alájí àgbà torí pé àwọn àfọ òní súnà máa mú sírí fún yẹn kọ́dà bí kinní kan lọ́ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa kéyìn ìṣedédé àwọn àfẹ́ẹ̀sì ní pétọ̀ wọ́n rí dáadáa lọ́pọ̀lọpọ̀ lára bàbá alájí àgbà lókùn bàtí bójá sí pé bóyá gbogbo bídíà tí yẹn bá kó sí tí ó bá ti jẹ́ bídíà mọ̀ká fẹ́ra pé ilé ìgbéyàn kúrò nínú ẹ̀sìn ẹ múùsù rí fún ni ta lè yàn ní múùsù rí fún láyé ta lọ dáa tán àmọ́ náà ń sàn bàbá alájí àgbà dépò pé ti tóbi rẹ ọlọ́run dáwọn náà lábọ̀ rí báwo lọ́lọ́run ṣe yọ̀rọ̀ wọn tọ́lọ́run fi kún wọn lọ́wọ́ dépò pé dédé ìgbà táwọn ń lo ayé dédé ìgbà náà làwọn kan náà ń lo ayé táwọn ń di aago lé mọ́wọ́ tí wọ́n ń ta láǹtà lọ́sàn gangan tí wọ́n ní ká máa gbá wọn sínú bíbá èrò ọmọ láǹkì ká máa ti àwọn táwọn kan sọ pé àmọ́ lọ bí àlìjẹ́nà sì dádùn ọmọ á di ìró òfò bẹ́lẹ́bẹ́ lórí kí ló dé tí àwọn ọ̀rọ̀ bàndẹ̀ kí ló dé tó jẹ́ sí pé gbogbo fídíò bàbá alájí àgbà lónìí wúlẹ̀ lé máa wò tẹ́ máa lérò pé irú kí ni wọ́n sọ ìkọ́dà lánàá àìmọ́ ọ̀rọ̀ dáadáa la máa ń sọ lẹ́yìn a sọ̀rọ̀ bàbá oníwàásí àgbáyé rahmatullahi alayhi níjọ́ Sunday ní ànákọ́ àwọn tá a bá jọ wà ń bè wọn àwọn ń sọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n sọ pé ẹ̀yìn bọ̀tà bàbá oníwàásí àgbáyé náà àwọn lọ bí mú àwọn náà bá ti ń sọ̀rọ̀ wọn dáadáa pé àwọn náà bàbá náà ní àyìn kílẹ̀ wá débi tẹ́mọ̀ lọ lè gba omi kíní kan ẹ̀yìn tẹ́mọ̀ lọ gbomi àdúrà omi kíní kan ẹ̀yìn ẹsẹ̀ wò ẹnìkan wá ní bọ̀tà bàbá náà lọ bí mólídì náà mọ̀ níbẹ̀ ni sí gbogbo bí mólídì tán wá lọ sí ẹ̀wà níbi tí wọ́n ti ń sọ pé níta ń ṣe yọ̀ màlẹ́rì àwọn sọ̀hábà ò sí àwọn tábì yìí ò sí ẹ̀ wá ń tẹ́ fẹ́ lópin ẹ̀ fi ń gbowó àwọn sọ dáadáa lọ́nba àforíjì wọn bẹ́ẹ̀ ni bí mo ṣe wá torí àfáà yẹn ìgbà tí máa bèèrè àwọn àfáà yẹn pé tálà àfáà yẹn tí wọ́n ló ṣe fídíò wá dákọ̀ àfáà yẹn pé bóyá kí n lọ sáàsì fún péjì mo sì lọ sáàsì fún nìyẹn èmi ò fọ́lò péjì àfáà yẹn rí kò jẹ́ kí n mọ̀ pé èmi ò fọ́lò ẹ̀ àmọ́ mi rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá post nǹkan kan lórí péjì àfáà yẹn máa comment kódà nínú àwẹ̀ yìí mo post kíní kan tí mo ní Ọlọ́run kọ́ wọlá pé kò sí ọmọ àdàbí ìyà kankan tí ń dán ọ̀rẹ́sìn Ìsìláàmù láàmú tí ń dẹ̀sẹ̀ rú nílẹ̀ Yorùbá Ọlọ́run wọlá bẹ́ẹ̀ bá wa foríjì bàbá wa fáàgbà tábìlẹ̀ Ádàbí bá wa kẹ́ bàbá wa Lájí Àgbà kò sí bẹ́ẹ̀ sí lè máa yí ẹnìkan tí ò ní máa jí ègún fẹ́ lòmíì ẹni tára bá ń ta ni kó máa fapá jánu kò sí ìtókè mi ń bẹ̀ ẹlòmíì lérò pé eré máa bẹ̀rẹ̀ nínú àbádẹ́bí tí ì ṣe
ẹlòmíì lérò pé bóyá kéèyàn ta kámẹ́rà síwájú báyìí kéèyàn máa sọ̀rọ̀ èèyàn rí dínkù ara ẹ̀ ní pé ọ̀rọ̀ Facebook public lecture yẹn ni wọ́n rí pé ó nìkan bàbàrà kí wọ́n kan stage tí ìbá ìpín yẹn gbóní wáàsí tó nítumọ̀ tẹ́lẹ̀ lè yẹ fi lè ṣe wáàsí tó nítumọ̀ bẹ̀ yẹn náà ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ yín ìmí tó bá lórí stage bẹ́ẹ̀ yọ̀rọ̀ èrò ní ọ̀rọ̀ ẹ̀kàn bẹ́ẹ̀ mi bá lè jò ká bá wọlé ọ̀rọ̀ lè gbàbẹ̀ lọ èyí bá àwọn bàbá yín àná àwọn kìnnì kan ọ̀rọ̀ yóò wá ní kókó kò ní lórí kò ní nídìí kọ́dà ìmí tó bá dàgbà pọ̀ fẹ́ sòdodo nínú yín níbi public lecture yẹn náà ẹlẹ́mìí ọ̀rọ̀ ya lónìí wá sí ya àwọn rí pẹ́ ń sáwàdà ní pé kò nítumọ̀ torí pé irú kankan náà làwọn kí ló fẹ́ sọ bá àwọn ṣe tí ọ̀dà kéèyàn wọ́n ẹ̀yìn wọ àfà kí ló bá débi tó ọmọ tí kí yóò gbẹ́lẹ̀ sọ yẹ fún yẹn wọ àfà kí ló bá débi tó ọ̀yẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ kí ló fi ń sóògùn fún eré ìnà kí ń kọ́ tẹ́ fi ń sóògùn tajà ń kọ́ bí mi ọba dì síbi ogun òun náà níbi síbi pé àdúrà làfà máa ń ṣe sáfà máa sọ fún yẹn pé òun fẹ́ sàdúrà fún yẹn kọ́ lọ rẹ̀ wa ọ̀rọ̀ ń bọ̀ wá nìyẹn kí ló dé ẹlẹ́mìí alẹ́ òkúta kéèyàn tẹ kámẹ́rà síwájú báyìí ìyèrè máa dé ni bí èèyàn bá ní tọ́pìkì tó nítumọ̀ kéèyàn fowó ara rẹ̀ ra dátà kọ́ ẹ pé ọwọ́ àti ní tọ́pìkì ọtí gbà báyìí ọwọ́ àti pé nítorí fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé báwo ni ìdájọ́ ẹ̀sìn ká fárí ọmọ kí ni ìdájọ́ ẹ̀sìn ti ń bẹ ń bi kí ọjọ́ mélòó ní ìsìlámù ní ká sọmọ wa lóko ọjọ́ méje ní àbọ̀jọ́ mẹ́jọ sọ pé ọ̀fẹ́ ntúmọ̀ ẹni pọ̀fẹ́ dára ayé lẹ́kọ̀ọ́ ǹjẹ́ lódodo ní òsì kàfàrà ọ̀fẹ́ yín nà ní ọgbà sẹ́bí lọ́fẹ́ lónìí wákàtí kan ní ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ wú ọ̀nà pé ọ̀rọ̀ ẹ̀sìn lórí ìfẹ́ sọ àmọ́ ẹ̀yìn ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yìí lè fi ọpọlọ́gbù ọ̀rọ̀ ní tẹ́bá lọ́dẹ̀ sọ ní olókùn iye kìíní kan tó jẹ́ náà pé kò nítumọ̀ bí akẹ́ ń sáwàdà kọ́ ọ̀tẹ́ kábàlà síwájú láì kéèyàn dáadáa tàbí kọ́ ajẹ́ pé tí ó máa sí ojoojúmọ́ náà ni pé àwọn àgbàlagbà ẹ̀yin wá dé lọ́sàn gẹ́gẹ́ ẹ̀yin wá fẹ́ máa bá sí àwọn àgbàlagbà jẹ́ tí sẹ́yìn náà ẹ̀yin ọlọ́run wà látúnṣà kú àǹbúṣà ẹ̀ mọ́ fọ́ra ayé mọ́ àwọn èèyàn ni àlẹ́ ìyá àmọ́ tí ń ṣe ni ó fi jẹ́ pé gbogbo ẹ̀ tọrọ mi nítumọ̀ sí tẹ́ máa ń ṣe àpúrógrámù mi ìyìn ní tí ní kẹ́ ṣí àyè máa ṣí àyè àna ọlọ́run ní fáwọn àti yẹn lẹ̀ ẹ̀rọ mi rò pé erémọdé ni báyà bí mo ṣe tọ́pìkì yẹn pé ẹ̀sán bàbá alájí àgbà erémọdé lẹ pé mo rò pé kí n gbálẹ́gbàtà ni ká dájú ọ̀rọ̀ wọ́n lè bàbá alájí àgbà pé eléyìí ò sí lára ẹ̀sìn kò bẹ́sìn wa mu àfáà yẹn wá sọ̀rọ̀ bí méjì kan ó lè mí ní sí bàbá alájí àgbà sí wọn wàá mọ̀ ní ìwọ náà mọ̀ pé tí mo wí kàn sí gbogbo akọ́kọ́jọ àgírí lórí pé kí wọ́n máa ṣe nǹkan kan tí ò bẹ́sẹ̀ mú lórúkọ èèyàn lẹ́yìn èèyàn ìbílẹ̀ bí ọgbú fún omi lálẹ́ kìámà tó ọgbà bẹ́ẹ̀ torí pé àdébísà sára mo kóòtù àdísì yẹn náà níbi first video mi yẹn pé ẹ̀sán bàbá alájí àgbà tí mo ní àdébísà sára sọ pé man sanna sanatan falahu ajruha wa ajru man amila biha wa man sanna sunnatan sayyi'atan fa alayhi wisruha wa wisru man amila biha gbogbo ẹni tó bá mú súnà wa omu súnà ó jẹ́ káwọn èèyàn gbọ́ súnà kan yé lórí súnà táwọn èèyàn ti fẹ́ tí wọ́n ti gbàgbé ẹ̀tẹ́lẹ̀ àbí tí wọ́n ti ẹ̀mọ̀ ọ wá ta súnà kan jí kò mú tuntun wá ọ ta súnà Ànábì sallallahu alaihi wasallam kan jí àwọn èèyàn wá ń lò lẹ́yìn ẹ̀ nítorí wọn gbà ládàá tálíkì àmú fi dé ni kò sì dí ládàá tiẹ̀ lọ́wọ́ kò dí ládàá àwọn tí wọ́n tẹ̀lé súnà yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni man sanna sunnatan sayyi'atan fa alayhi wisruha wa wisru man amila biha kéèyàn kírètì ọ̀nà kan tó tako súnà káwọn èèyàn máa pè lẹ́sìn lẹ́yìn ìyẹn ló bí gbogbo ẹni tí máa ń ṣe súnà lónìí bí àwọn ṣe pọ̀ tó ní díẹ̀ tí wọ́n kọ́ sí ẹ̀ tí wọ́n kọ́ pé ẹ bọ́ ti ṣe dédé àgbákò tó lálùkì àmà nìyẹn oríire ní fẹ́ni tó kú tábúrú tó kírètì kalẹ̀ paná lẹ́yìn ẹ̀ ìmúdéjìlẹ̀ tó kú báyìí náà ní tó kírètì lẹ́yìn ẹ̀ bọ́ bá ti ẹ̀ jìyà yóò mọ níwọ̀n bá àmọ́ wọ́n tó ń ṣe é lọ wọ́n tó ń fi àwọn náà tó ń kọ́ àwọn èèyàn ká bá ti ba lórí àwọn àgbàlagbà lórí àwọn àfáà wa ọ̀jẹ̀ òfòyà tán lórí ẹ̀ kò sẹ́ni tó ní confidence lórí tọ́lọ̀ wọ́n sì àmọ́ sọ pé wọn náà sọ fún àwọn ẹlẹ́bọn pé wọ́n jìyà ẹ̀rí kẹ́lẹ̀ wọn náà gbára lé ọ̀jẹ̀ òfòyà ókè kí wọ́n sọ pé ẹ̀sán bàbá alájí àgbà pé mo á ní bọ́yá bàbá àbí yìí tí mo mẹ́rin pé bọ́yá wọn mọ̀ ní pé bọ́yá àwọn èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lórúkọ àsáàsì láti bọ́yá bàbá ọmọ torí pé mídíà ní sí ó sún nǹkan mọ́ wa èmi wá sí wo ni bàbá ṣe tọ́jú pé Bilal tó rìkọ́dì ni wọ́n ti ṣe ẹ̀ pòdúsì fídíò ẹ̀ fún mi ẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi pé Bilal bàbá náà lọ bẹ̀ ókè káàtì ẹ̀ ni wọ́n wá lọ sí ìyẹn wá sọ ọ́ dẹ̀sìn sí ọlọ́run ọ̀tọ̀ráìsì wọn pé àwọn lè mọ mọ́fin wa akù tasrihi lillah wa li rasulihi ókè káwọn tí ẹ̀ wá sí bí àbẹ̀ nígbà sí àgbáyé máa lọ bí mọ́lídì kí wọ́n fi jáde láyé yẹn kì í sẹ̀rí kéèyàn panel lẹ́yìn wọn lórí ilé fún wọn pé
àwọn bàbá gbìyànjú wọn ṣe débi tí wọ́n dé torí pé àwọn bàbá dé mọ́ nídìí àwọn sọ pé àwọn sàábì ò sí àwọn tábì ò sí èyí tẹ̀ ń ṣe yí ọ̀dà ẹ̀ ń tẹ́ fẹ́ lókù ẹ fẹ́ gbóró àwọn èèyàn délé ẹ fẹ́ gbóró wọn ẹ̀ ń gbá wọn ni bàbá wẹ̀ kí wọ́n bàbá ṣe débẹ̀ níta àwọn wá ṣe débẹ̀ píkà ẹ máa kọ́ ìdùnnú nípa ara àwọn èèyàn àfà yẹn tí bá pósì nǹkan kan tí máa wá nítorí òun fẹ́ ni pé bóyá ẹ sáà dákẹ́ ń bẹ̀ ẹ ṣe kí nìkẹ́ tí ò ní ìtumọ̀ kẹ́kẹ́ sí mi rárá níbi fídíò yẹn gẹ́tẹ́ mi wò ní àárọ̀ yìí nípa fídíò tó fi tí mi sọ̀rọ̀ nípa Alhaji Àgbà níbẹ̀ ní mo ti mọ̀ pọ̀ tí ẹ̀ ṣe rọ́dùn fún mi nípa ti Sanusi Ewu náà èmi ọmọ pọ̀ tí ọ̀fọ̀ bá tó lẹ́nu ìbúra mi mọ̀ pé wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ mi tí wọ́n bá wáyé wá ṣe dáadáa tó jẹ́ pé ẹ̀sìn lọ́jọ́ ẹ̀rọ lógún sẹ́yìn tí Sanusi Ewu ṣe ń dáa tó bá jẹ́ pé nǹkan ọ̀sán bí fídíò náà ni pé kí n má sọ̀rọ̀ ẹ̀ mọ́ jẹ́ kí Sanusi Ewu tó lọ lè dórí dó mi ní mọ́sálásí mi bí ìbátan ní sọ mi sọ́ọ́rí mi dọ́rùn Ọlọ́run dá mi ní ẹ̀dá kan ló wádìí mi dáadáa sọ́ọ́rí bí tábà ní kí èèyàn má gbà tí èdè jẹ́ pé federal government ló ní kí ẹ má gbàgbé èmi ọ̀ gbàgbé ẹ má gbàgbé nǹkan kan ọ̀sẹ̀ yìí lọ bíire ìtẹ́bá gẹ̀mí náà mo á ní àdíyà kan tó ọba ní ra yìí pé bóyá àǹfààní rẹ̀ kẹ̀kẹ́ pé ọ̀nìkìní kan yìí yẹ̀ bá fún ọ tó ọba ti rí rẹ̀ pé bóyá bọ́ọ̀ bá sí yìí nínú abẹ́ yìí fi yí ọkùnrin mo lè gbáyé mi gbé lọ wádìí mi dáadáa gbogbo ìhàlẹ̀ pé ẹgbọ́n rẹ̀ ẹsẹ̀ kí àwọn ta ṣe lórí mídíà ẹ̀kejì ọwá ní ọfẹ́ fi bàbá Alhaji Àgbà tajà ó ní ìmọ̀ fi wá tajà mọ́ ọlọ́run bá jẹ́ àtajà òfò ọlọ́run akẹ́wà Alhaji Àgbà ọlọ́run àkọ́kọ́ ní mo ṣe tọ́pìkì pé ẹ̀sán bàbá Alhaji Àgbà yẹn ìtumọ̀ ẹni pé bóyá mo fi wọ́n tajà ibi tí làákà yìí tiẹ̀ lọ nìyẹn nínú mi wá dùn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi fídíò yẹn mo ra àwọn kọ́mẹ́ǹtì àwọn èèyàn táwọn èèyàn ń sọ pé ẹ̀sìn ọ̀dẹ́ lẹ́yìn lógún inú mi wá dùn àwọn èèyàn ń fẹnu sátá ẹ̀sìn wọ́n ń fẹnu sátá àwọn sọ̀hábà wo ní sọ̀ kẹta lórí ẹ̀ ọ̀rọ̀ Alhaji Àgbà ló jẹ́ wọn lógún ẹ̀yin kálukú náà ti mọ̀ torí pé àwọn sáré káwọn máa táàkì ni àwọn fi ń dáàbò bo kankan ní karambani kí ló dé èmi náà wò mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá tó gbọ́ mi bí ẹ bá gbẹ́rù mi lọ bí ètò ohun Ọlọ́run lọ́nà bí ìyèmí alhamdulillah bí ẹ bá gbẹ́mọ̀ dùn mí lọ nílò tún lọ́nà kan pé títóbi Ọlọ́run bí wọ́n náà ti rí rẹ nìyẹn kò sẹ́ni tọ́lọ́run ṣe fún bí mo ti tọ́pìkì yẹn ìwọ náà rò pé báyá kí n tọ́pìkì ẹ̀sán bàbá Alhaji Àgbà wọ́n ní má fi wá tajà mọ́ ọjà owó ìwọ náà sí péjì lórí Facebook fún ọ kí n tọ́pìkì pé ọba ẹ̀sán bàbá Alhaji Àgbà kò ní kankan fún mi lórí Facebook kò ní tó bá jẹ pé bóyá káwọn olè bá wò ní mo fi tọ́pìkì wọn ọba tó ní ẹ̀mí ìmísí màbẹ́ lọ wo fídíò tí mo ti bẹ̀rẹ̀ sí ṣe láti on 15 April tàwa yìí láti on 15 tí mo ti gbé fídíò kan jáde pé ìyàtọ̀ ń bẹ láàrin onísúnà àti onísúfí wá wo èyí tí mo sọ pẹ̀lú èyí tí mo fi dákọ̀ àwọn àfáà yìí mí gan èyí tí mo fi dákọ̀ ọmọ bàbá lómùkó yìí àti tí mo fi dákọ̀ ẹ̀sán bàbá Alhaji Àgbà àtàwọn fídíò mi tí mo fi sọ̀rọ̀ nípa àṣẹ sí àtàwọn ọ̀rọ̀ mi èwo lórí jù tí bàbá Alhaji Àgbà gan àti tí mo fi sọ̀rọ̀ nípa ó ń gbẹ́rú òye tó nǹkan ó ń gbẹ́ lọ́ọ̀ká lọ́ọ̀rí kọ́mẹ́ntì tó wà mẹ́rin lórí àwọn tẹ́sí ẹ̀ tàbí wọ́n fi wọ́n tajà ní ẹ̀kejì nítorí Facebook ní àkà tó fún mi rí YouTube ní àkà tó fún mi rí mo lè padà bẹ̀rẹ̀ sí máa gbà láti gbà mí o àmọ́ báyìí ike yìí bọ́yá nígbàtí pé kí n bá gbà kò lẹ́sẹ̀ ń bẹ̀ àníyàn tí ní pé kéèyàn tọ́pìkì bàbá Alhaji Àgbà bá ókè ìwọ rí pé mo fi bàbá Alhaji Àgbà tajà má fi wá tajà mọ́ lọ́wọ́ fídíò tí wọ́n ṣe lórí péjì yẹn láti bí ọdún kan sẹ́yìn fídíò rẹ̀ lórí tóbi tí wọ́n ti dákọ̀ mi pé followers wàhálà èrò pé ọmọ bá ọ̀tẹ̀ mi tajà nìyẹn ọmọ bẹ́ẹ̀ fídíò rẹ̀ lórí tó lẹ́nu bí tí wọ́n kẹsọ̀ tí wọ́n kà dájọ́ rẹ̀ kọ́ mi pé wọ́n náà fi ní tajà ní tó tó gbogbo àwọn èèyàn tẹ́mi èmi ní àwọn èèyàn tẹ́lẹ̀ tí àjọ ń fa àtẹ́lẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ oníjàlá bí àwọn darí sọ́dọ̀ rẹ̀ ni pé torí pé àwọn fẹ́ wẹ̀ sí ààrẹ èmi kọ́ lọ fẹ́ wò àwọn tọ́pìkẹ́lì kọ́ mọ tọ́pìkì mi kọ́ mọ bú mi ìdùnnú àwọn oníjàlá bí ni kọ́lá bí ń tọ̀wọ́ ní pọ́ìntì kan tó nítumọ̀ pé bọ́lọ́sọ́já ní wà bá ní ìwọ wa ní jáàmì ìwọ bá ti tóbi rí Ọlọ́run tọ́ ìwọ bá ìjáàmì ìrìndìrìndì mọ̀
tó pé àwọn oníjàlá bíbẹ̀ làwọn lé kéwú tí àwọn ọmọ tí wọ́n ń dẹ̀sìn rú àwọn olùgbẹ̀ ìjà dé láàrin wọn gbogbo èyí tó mi bá ń sọ tẹ́lẹ̀ irú yìí wọ́n tẹ́ pé fàájì lẹ́yìn fẹ́ ṣe but a sì dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ fẹ́ ṣe fàájì lórúkọ ẹ̀sìn gbẹdẹmọkẹ ó lè mi ò ní ìsúlùbù dáwà kéèyàn lọ kọ sẹ pé ẹni tó bá jẹ olórí burúkú kí nílẹ̀ Yorùbá ní ma ní ìsúlùbù dáwà tẹ̀yìn fẹ́ ẹni tí ó sẹ pé ẹni gbọ́ láì kò ní sọ pé kìnìkan ọ̀dà kìnìkan ẹnìkan yẹ sẹ́wọ̀ kò ní sọ pé ìdájọ́ ẹ̀sìn rèé lórí nítorí ẹ̀kọ́ òní ẹ̀sìn rèé kí ni ìdájọ́ ẹni tí ó kọ̀ndẹ́mù mọ́ onídìí ẹni tí ó kọ̀ndẹ́mù kẹmọ́ sábí bá dé kẹmọ́ upload àwọn fídíò àwọn fọ́tò àwọn ìyàwó yín kẹjọ mọ́ gbẹdẹmọkẹ ìwọ́n rí ìgbà gbogbo ayé ọ̀fẹ́ máa dáwọ́ lẹ́sìn ọ̀sìn fẹ́ sáfẹ́ dan kutuwa sí kí ló dé lọ wo fídíò tó ti ṣe láti bí oṣù kan sẹ́yìn ọdún kan sẹ́yìn èwo lóòrè tóbi tó ti dákọ̀ mi èló ni wọ́n náà ti wá gbà èyàn ń fi àtajà ní ọjà wo táńlọ́jà dánù téèyàn ọ̀tà tí èkà bínú Ọlọ́run táńlọ́jà dánù téèyàn ọ̀tà tó fẹ́nu àbùkù kẹni tọ́lọ́wọ́ fẹ́nu àbùkù kan ọ̀ lérí kí n jáde lórí ẹnìkan káì inú mi ti kún pé àyíbáyà rẹ̀ máa ń pèrè abẹ́lẹ̀ kí a ń tẹ́ wí ọ̀dà tẹ́lẹ̀ bá ti gbọ́ pé ti fọ́nà sọ́jà lórí bàbá ni nípadà ẹ̀pẹ̀ nípadà ẹjọ́ nípe ìpadà nígbà tí padà pípadà kò ní gbé kọ́ ọmọ sáwà máa wòran kẹsàn àwọn èèyàn délé nígbú kò sí fíìmù ti ẹnìyẹn ìyẹn wà lè dé lọ́wọ́ kó èmi tó ń tẹ̀síwájú gan sọ́rí àbí kí ló dé ọ̀hún bú bàbá mi ọ̀hún bú bàbá mi àánú Ọlọ́run jọjọ lé bàbá o ọlájú kan sọ̀rọ̀ ìwájú Ọlọ́run tí yíba a ní fira wa lọ́rùn lẹ́ o a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì ní subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk